àwọn ìdí 250,000 very urgent. ta ló bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣé Àgbàlá Gabriel ló bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí fóònù ni pé. AY ló pè. AY ló pè ló ń sọ ní pé olúwa mi wà ní program Prophet Taiwo Òjó ó ní pé àwọn ní ìdí 250 kí n sáré send ẹ̀ nísinsìnyí kíní kan ó ní tó bá dàbí ẹni pé òun parọ́ ó wá ṣe fídíò ibi tó wà ó ṣe fídíò ó send ẹ̀ sí mi. ṣé viewers ló send ẹ̀ tàbí normal video. no normal video ó wà lórí fóònù. ó wà lórí fóònù very good. ó wà lórí fóònù so ó send ẹ̀ so bóyá send ẹ̀ sí mi mo send 250 kò tún ju few days later wọ́n tún sọ ní pé ọ̀rọ̀ rice kò ṣọ̀rọ̀ rice mo ra rice fún wọn. wọ́n tún béèrè ní pé Àgbàlá eléyìí AY ló pè ó wá ní pé Àgbàlá ní pé kí n send 600. bag of rice. bẹ́ẹ̀ ni bag of rice. all right dear. so AY ní pé Àgbàlá ní pé kí n send 600,000 sáwọn nípa àwọn ní ìdẹ́fẹ́rẹ́ ní pé kí n yá àwọn máa dá padà fún mi ní pé kí n gbọ́ látẹnu Àgbàlá fún ara wọn. okay. báyà mo lẹ́ ló sà wọ́n ní Àgbàlá wọn béèrè pé ta ló ń sọ̀rọ̀ mo ní Kejì ni sà wọ́n wá ní okay sister Kejì ẹ sáré yá mi ní 600,000 máa dá padà fún yín títí ìrọ̀lẹ́ sálẹ̀ tí n bá dé kìnìkan mo ní ẹ máa dá padà mo sọ lọ mo ní ẹ máa dá padà. ní Àgbàlá o àbí. bẹ́ẹ̀ ni àwọn fún ara wọn. ó ti yé mi. ó gbọ́ voice ẹ̀. mo ní ẹ máa dá padà kẹ wọ́n ní àwọn máa dá padà títí alẹ́ àwọn máa dá padà fún mi títí ìrọ̀lẹ́ táwọn bá ti dé èmi àtàbúrò mi wá wojú ara wa báyìí pé. voice ẹ mọ̀ ó mọ̀ pé mo. bẹ́ẹ̀ ni mo dá voice wọn mọ̀. God bless you. bàtọ́ sọ̀rọ̀ tó wá sọ God bless àwọn báwọn náà ti sọ God bless náà ni bàtọ́ sọ̀rọ̀ tó wọ́n sọ God bless èmi àtàbúrò mi wá wojú ara wa. a tún pa ní God bless you. wípé kí ló tún ṣẹlẹ̀ báyìí àbúrò mi ní ká ṣàfihàn lẹ̀ ká fún wọn a fún wọn ní 600 yẹ ní ìyá rẹ̀ jẹ́ àrómìíra wọn ò dá padà. wọ́n tún dé wọ́n tún ní pé wọ́n fẹ́ ra táyà sí mọ́tò ní pé wọ́n ní kò sí ní pé táyà ẹsẹ̀ mọ́tò wọn ò dá ní pé wọ́n fẹ́ ra táyà kí n fún wọn ní 700 owó táyà wọ́n gba 700,000 owó táyà lọ́wọ́ mi lẹ́yìn tó tún gba 700 owó táyà tán ìgbà yẹn ni mo wá ní pé mo fẹ́ lọ sí hospital fún check up ní pé mo dẹ̀ fẹ́ ṣe test wọ́n wá ní mọ́tò mẹ́ta ló máa tẹ̀lé mi ní pé àwọn náà máa tẹ̀lé mi lọ ní pé sọ́dọ̀ táwọn máa lè ṣe fídíò táwọn bá dẹ̀ ti ṣe fídíò yẹn àwọn máa post ẹ̀ àwọn máa jẹ́ káwé èèyàn mọ̀ pé mo ṣì ní ìdòwò ní pé kó fún mi ní owó sí wọ́n wá ní mo máa sanwó epo mẹ́tẹ̀ẹ̀ta 500,000 lówó epo wọ́n gba 500 lọ́wọ́ mi lọ́jọ́ yẹn ọjọ́ táwa fẹ́ lọ wọ́n wá gbé mọ́tò méjì mọ́tò Àgbàlá ẹyọ kan torí wọ́n ń ṣẹ̀ra mọ́tò yẹn ni wọ́n gbé títí wọn ẹyọ kan àwọn nìkan lọ́dá wà nínú ẹ̀ mọ́tò tó yẹ kí èmi àtàbúrò mi nìkan wà ibẹ̀ làwọn protocol wọn wọ̀ mo wá ń béèrè lọ́wọ́ kan lára àwọn pásítọ̀ wọn pé ṣe gbogbo mọ́tò owó epo mẹ́ta lẹ gbà lọ́wọ́ mi wáyé tó fi wá jẹ́ pé mọ́tò méjì lẹ ń gbé lọ wọ́n wá ní ẹ ní pé mọ́tò tó yẹ káwọn protocol gbé táyà ẹsẹ̀ mọ́tò yẹn ò dáa mo ní ṣe bí ẹ ti gbowó táyà lọ́wọ́ mi 700,000 kílé tí táyà mọ́tò ṣe tún wá da again wọ́n wá ní ẹ ní pé gbà táwọn ra táyà yẹn méjì làwọn change lẹ́sẹ̀ mọ́tò yẹn àwọn dẹ̀ change méjì tó kù fún bọ́ọ̀sì tí ó gbé wa ní pé so mọ́tò tí àwọn protocol máa ń gbé lọ yẹn táyà ó dùn méjì níwọ̀n méjì ló wà ń bẹ̀ so kò dẹ̀ lè rírú distance yẹn reason yẹn tí àwọn ò ṣe gbé mọ́tò yẹn lọ mo ṣàkàsára mo sọ̀rọ̀ àwa dé Babcock níbi tí mo wà mo sùn bọ̀ ìwà bá mo kò mo tẹ̀ ṣùgbọ́n mo ń ké ni mo faṣọ bojú mo wá ń ké lábẹ́ aṣọ yẹn ni pé àwọn pípù yìí kàn ń gbá mi ni mo ṣáà ń ké lábẹ́ aṣọ ibẹ̀ lọ́tún ti dé lọ́tún wá bá mi ní pé yẹn wọ́n sọ pé mi ni mo máa tún kétà fún owó oúnjẹ tó máa jẹ tí mo ṣe ní ṣé mú mùlẹ̀ pè mí ni mo tún máa ra oúnjẹ lẹ́yìn tẹ́ ti gba 500 mo lé bí máa pa yín kú o mo ní mo ò lówó o ní wà yẹn ní rárá ọba wo máa sọ lọ́rọ̀ báyẹn nìkan ní pé tí àwọn bá wọ polo Àgbàlá Gabriel yìí gan káwọn tó kúrò nínú church premises àwọn máa gbé oúnjẹ dẹ́sí gbà náà nìyẹn mo ò ní £1 tí mo máa fún yín pásítọ̀ yẹn tí mo kí ń kọ̀rọ̀ sí lẹ́nu ó wá dé wá yẹn mọ́ sọ̀rọ̀ báwo kinní kan ibì kan lógún máa ń ṣẹ́ sí pé ọba ń gbàdúrà yẹn máa gbàdúrà pé káàdúrà yẹn ọ̀dọ̀ ẹnìkan ní ogún yẹn máa gbà sí àbí kinní kan kí n fi máa rúbọ ní pé ṣe lòun rúbọ fọ́lọ́run fún wọn lówó tó fẹ́ fún wọn wọ́n ṣàti sọ fún wọn kówó rẹ̀ máa pé ìwọ sáà máa fún wọn bó ṣe ń béèrè tó bá ti jẹ́ pàgbàlá ló béèrè rẹ̀ fún lọ́wọ́ wọn fún wọn pásítọ̀ olúwa mi ò kí ń gbowó lọ́wọ́ èèyàn kò kí ń béèrè owó lọ́wọ́ mẹ́mbà ó kọ̀ rí bẹ́ẹ̀ lọ́tẹ̀ yìí ni ó kọ̀ ṣe kíníkan kìnìkan ni wọ́n máa tó láìní yẹn wọ́n máa tó jọ fún mi wọ́n ti mọ̀ pé táwọn bá ti tó jọ mú mi mo máa tẹ́wó ọjọ́ yẹn mo ṣàtúntẹ̀ 100k ní Babcock wọ́n lọ mo tún mẹ́kún mi níbi tí mo ti stop mo tún continue mo sunkún mo lémi tí mo sick gan tí mo wà ń bíbá ẹ̀gọ́ mo ní mi ì tí ì jẹun ẹ̀yin dẹ̀ máa ń bá mi ẹ̀yin wá o ẹ̀ ń béèrè 100,000 owó oúnjẹ lọ́wọ́ èyí mo fún wọn lówó yẹn wọ́n lọ
result àwọn test tí mo ṣe 2 weeks ló yẹ kó take but week yẹn lọ message mi pé result yẹn ti ready mo wá lókè ní pé result mi ti ready mo ti ní láti padà sí Babcock láti lọ rí doctor so that a lè mọ next thing tá máa ṣe mo ní ìbọn mi ò tún ní 500,000 owó mọ́tò tí máa fún yín àti 100,000 owó oúnjẹ mo ní so màmá náà ṣe máa sọ̀rọ̀ ń pẹ̀ lálẹ́. mo ní so èèyàn mẹ́ta péré ni kó tẹ̀lé mi tó lè gbé mi láti inú mọ́tò gbé mi débi tí mo ti fẹ́ rí doctor wọ́n wá lókè àwọn ti gbọ́ ní pé mo máa ra epo mo lókè èlò lówó epo ló bá ní 200,000 ni mo ní láti Ìbàdàn sí Ìlíṣàn 200,000 èmi ò lówó ẹ jẹ́ kí n lọ bá Àgbàlá fún ara mi kí n lọ bá wọn sọ̀rọ̀ wọ́n ṣàgbé mi dọ́dọ̀ wọn mo ní dájú ẹjọ́ sà wọ́n ní pé mo bá tún sọ 200 owó epo mo lówó pọ̀ lọ́wọ́ mi owó tí mo wá yóò ti pè ẹjọ́ jẹ́ kí n sọ 100,000 owó epo ní pé owó yìí pọ̀ ṣètòrí ìyẹlẹ tí wọ́n ṣe wá gbé yín wá bí ni ìyẹn ò tó nǹkan kan ìyìn mọ́ bọ́ sí mo wọ́n rí epo sínú mọ́tò wọn mi mọ́ bọ́ sí ń ṣe protocol wọn wà ń bẹ̀ àwọn pásítọ̀ wọn wà ń bẹ̀ driver tó ń wa mọ́tò náà wà lórí dúró ni mò ń gbọ́ pé ń gbọ́ driver Sunday ó yẹ kó wọn lówó 100,000 yẹn náà lè tó ra epo àlọ́ àtàbọ̀ yìí mọ́ bọ́ sí mọ́ ń ṣe mi mọ́ bọ́ sí mọ́ ń rí epo mọ́ àwọn náà lọ́ máa ń ṣe ẹ wo àwọn oníkẹ́lọ́ ọba jáde má wulẹ̀ yọra ilẹ̀ dùn àti ẹ̀ ti gbìyànjú àwọn oníkẹ́lọ́ ọba ní mọ́ bọ́ sí mọ́ ń ṣe bọ̀ ó yẹ kó owó yẹn náà ó yẹ kó lè tó mo sáà mọ́ kí mọ́tò wọn ń jẹpo àmọ́ ó yẹ kí owó yẹn náà lè tó wọn náà àbí kíní kan wọ́n ṣàní kan dá mi padà síbi tí mo wà ó dá mi padà kò ju bí 2 minutes bí driver ṣe dé nìyẹn ló bá ní pé epo 100,000 yẹn kò lè tó epo last week táwọn fẹ́ lọ yẹ àwọn ra epo 150 àwọn dẹ̀ sábìsì mọ́tò àwọn ra oil 48,000 ó jẹ́ 198 ọmọ ìyá 200 ní pé so 100 tí mo fẹ́ sẹ́ndì ẹ̀ ò lè tó ní pé lẹ́yìn táwọn bá ra epo 150 àwọn tún máa sábìsì mọ́tò yẹn àwọn tún máa ra oil sí again mo á mí kanlẹ̀ mo fún wọn ní 200 mo àkáǹtì wo ni kí n sẹ́ndì ẹ̀ sí wọ́n kọ́kọ́ fẹ́ máa jà láàrin ara wọn sẹ́ndì ẹ̀ sákàǹtì olúwa mi sẹ́ndì ẹ̀ sákàǹtì kìnìún kan sẹ́ndì ẹ̀ sọ́dọ̀ pa sẹ́ndì ẹ̀ sígbà wọ́n ṣàpadà ní pé kìkì sẹ́ndì ẹ̀ sákàǹtì pa mo sẹ́ndì ẹ̀ sí wọn wọ́n lọ kò tó 30 minutes bó tún ṣe rán ìwà ìdè nìyí ní pé bóyá edé olóhùn fẹ́ rí mi mo ní mò ń gbọ́ kí ló ṣẹlẹ̀ kò wá sọ̀rọ̀ èmi ń tẹ fóònù lòun náà ń tẹ fóònù bí ìkọlá àwọn pásítọ̀ wọn ṣe dé ni ẹ wá ní ẹwà ìṣó tí jíṣẹ́ fún Kejì ìyẹn lòun ti jíṣẹ́ wọn mọ bóun ṣe fẹ́ sọ̀rọ̀ yẹn wúwo lẹ́nu òun ìyẹn ni máa yẹn wá ní pé ó sọ náà ni kò sí bó ṣe fẹ́ ṣe ó wá ní ṣe bá gbàlagbà lẹ́yìn ẹ̀yin ò dẹ̀ sọ máa yẹn wá ní pé ṣóun náà ránṣẹ́ ni ó ní bọ̀ṣẹ̀ bí àwọn méjì jọ wà bẹ́ẹ̀ ńgbà tó ń sọ̀rọ̀ ní pé so kóhun kéwàá náà sọ̀rọ̀ ni máa yẹn wá lọ máa yẹn padà wá lẹ́lẹ́kejì again ó tún béèrè pé ṣó ti sọ ẹwà ilé òun ò ti sọ̀rọ̀ máa yẹn tún lọ ẹlẹ́kẹta máa yẹn wá dúró wọ́n wá lókè pé kó sọ̀kan tó fẹ́ sọ ló bá níyẹn Àgbàlá ní pé àwọn broke mo lè mi gan broke kémi fún wọn lówó mo níbo ni kí n ṣe wọ́n ní kí n jọ ní pé kí n má ṣe bẹ́ẹ̀ any amount olúwa mi ò kí n béèrè owó lọ́wọ́ èèyàn báyẹn ní pé bọ̀ wọ́n broke lóòótọ́ ni kò sówó lọ́wọ́ wọn ní pé kí n jọ any amount tí n bá ní kí n fún wọn kíní kan mo ní ṣe fẹ́ gbọ́ ṣì ń gbá kò lè bọ́lẹ̀ lápò mi lẹ́nu mo ò lówó mo ní kò kí n ṣe yín nìkan láti èní lọ mo ti já mo ní mo fún yín lẹ́nìbọ̀dì lówó kankan mọ́ mi ì lówó ló bá ní kí n má ṣe bẹ́ẹ̀ kíní kan kí n jọ ní pé any amount kò bá jẹ́ 50,000 mo ní ay lẹ́nu yín ó ti di any amount kò bá jẹ́ 50,000 mo ní lẹ́yìn tó jẹ́ wípé a máa fún mi ní rules and regulations ní iye báyìí ló gbọ́dọ̀ send kò sí nǹkan tó máa yẹ nísìnyí ó ti di kẹ́ máa bẹ̀ mí pé kí n jọ bó tiẹ̀ jẹ́ 50,000 mo ní ẹ má bínú mi ò ní ẹ lọ sọ fún wọn pé mo sọ pé mi ò ní ní pásítọ̀ yẹn bá tún dé lọ́ba tún tó line fún mi wọ́n sọ bẹ́ẹ̀. mo ní píṣẹ́ ìwà yìí. mo ní píṣẹ́ ìwà yìí. mo ní lọ́wọ́ ó dàbí máa check ní pásítọ̀ yẹn bá dé ló bá tún tó line fún mi ó tún tó line kí n wípé kí n má ṣe bẹ́ẹ̀ kíní kan wípé kí n jọ olúwa mi owó pọ̀ lówó olúwa mi ni òun lọ sí ní ọwọ́ bá ní kíní kan mo ní ẹ má jẹun wojú yín £1 níṣẹ́ kò lè bọ́lẹ̀ lọ́wọ́ mi mo fẹ́ ní bòjì bíbà yóò níṣẹ́ mo wá fi Ìjẹ̀bú sọ fún ẹwà ẹ̀ ní pé ṣì ń gbá kò ní jábọ́ lápò mi òun náà wá fi Ìjẹ̀bú bẹ́ẹ̀ mi padà mo lè kàn waste line ni o mo ní kò lè jẹ́ mi mọ́ mo ti jásẹ̀ mo ò lè fún yín next thing tí máa yẹn máa sọ ló bá ní pé it is too late for me to opt out mo ní sọ́dí ìgbà tó wó bá wá kù 200,000 lọ́wọ́ mi kí n tó opt out ni àbí báwo torí kò yé mi ló bá ní kí n má ṣe bẹ́ẹ̀ kíní kan owó mi máa pé kíní kan kí n má mo ní ẹ̀wọ̀ ẹ̀ tiẹ̀ lọ́rọ̀ tẹ́ fẹ́ sọ mú ò lówó sẹ́ mi ì lè fún yín ay wá ń sọ fún máa yẹn pé ní pé sọ́mọ̀ ń pé Àgbàlá ní right láti yọ fídíò èèyàn lórí page ẹ̀ mo ní tó bá nítorí pé mo decline
just one request out of the numerous requests tẹ máa ń gbé wá bá mi lẹ ṣe threatening mi pé mo lè yọ Àgbàlá lè yọ fídíò mi mi ní tó bá ń pè yẹ ní kágbàlá tètè yọ o mo ní tó bá ń pè lè gan lọ́ máa fi lé mi bọ́ta ní church yín lálẹ́ ẹ̀ tètè lé mi bọ́ta torí pé mi ò ní fún yín lówó kankan wọ́n ṣáà bẹ̀ mí wọn kọ́ bí after 10 sí tó 11 mi ì dá wọn lóhùn wọ́n lọ àárọ̀ ọjọ́ kejì a lọ hospital nígbà tá a máa dé nírọ̀lẹ́ mo wá sọ fún ay àti pásítọ̀ yẹn ni pé test tí mo lọ ṣe o test tí mo fẹ́ ṣe ní Babcock wọ́n ti ní pé kí wọ́n ṣe test yẹn láàárọ̀ ọ̀la ní 8 o'clock mo ò dẹ̀ lówó mọ́tò 200,000 tí mo tún lè fún yín again mo ní so mo ti reach out sí ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi kan tó ń gbé nìbàdàn ó ń bọ̀ wá gbé wa lálẹ́ ìgbà àtàbúrò mi so ọ̀dọ̀ wọn la máa lọ sùn ẹni yẹn ló máa gbé wa lọ Babcock lọ́la ló máa dá wa padà sí church nírọ̀lẹ́ mo ní mo dẹ̀ máa gbé ẹrù mi díẹ̀ mo máa drop àwọn ẹrù mi díẹ̀ sílé torí pé àwọn ẹrù wa tá gbé wá yóò ti pọ̀ jù wọ́n wá lókè kò sí wàhálà àwọn ti gbọ́ lálẹ́ yẹn tá fẹ́ kúrò Àgbàlá wà bẹ́ẹ̀ wọ́n wà nínú church wọ́n wò wá báyìí bá ṣe ń lọ wọn ò sọ anything wọn ò béèrè kọ́kọ́ lọ́wọ́ wa bọ̀dọ̀ mo ti rányàn sí wọn mo ti already rán ìwà àti pásítọ̀ kejì yẹn sí wọn pé kó bá mi jíṣẹ́ fún wọn pé mò ń lọ bí báyìí o bọ̀ wọn ò sọ kankan ìṣojú wọn ni a ṣe ń lọ wọn dúró báyìí síta wọn ń wò wá wọn ò sọ anything tá fi gbéra tá fi kúrò lálẹ́ ọjọ́ Tuesday yẹn nígbà tó bá wá di ní ọjọ́ Wednesday a wá lọ sí hospital a lọ ṣe test lọ́sàn-án ní èké kọ́ pè mí pé kí ni péèjì Àgbàlá kí ni TikTok handle wọ̀ mo sọ handle wọn fún wọn wá ní káwọn má parọ́ fún mi ní pé wọ́n ti yọ fídíò mi kúrò lórí péèjì yìí mo ní àwọn yọ fídíò mi kẹ̀ bí ìwà ṣe hand kọ́ pẹ̀lú mi èèyàn mẹ́ta tún pè mí ní pé kejì wọ́n ti yọ fídíò mi ìmọ̀ pàmò èèyàn gan bá mi ṣọ́ wọ́n ti yọ fídíò wọ́n ti post ẹlòmíì o mo lọ ti yọ fídíò mi ẹnìkan náà tún send WhatsApp message sí mi pé wọ́n ti yọ fídíò mi wọ́n ti post ẹlòmíì sórí péèjì wọn labá lọ wo péèjì wọn lóòótọ́ a rí fídíò yẹn bẹ́ẹ̀ mọ́ wọ́n ti yọ fídíò. Ta ló ní kó kúrò ní ṣọ́ọ̀ṣì yẹn? nígbà tó ti fẹ́ pa mí tó ti fẹ́ gbowó tán. Ta ló sọ pé kò kúrò ní kí kò kúrò. ẹ̀yin àtàwọn tíìmù yín lẹ́jọ́ sọ fún mi pé kí n kúrò ní pé because bá ṣe ń wo lọ yìí mi ìṣọ́ọ̀bì á máa mówó kúrò bẹ̀bẹ̀ yẹn tí mi bá ṣọ́ra mo la fi kúrò ń bẹ̀ lálẹ́ ọjọ́ yẹn nígbà tá a tún wá kúrò ń bẹ̀ tán tí a tún wá yọ fídíò mo wá tún jẹ́ káwọn èké mọ̀ àwọn á ní pé kí n ṣe fídíò ní pé kémi náà sọ fún àwọn èèyàn pé mo ti kúrò ní church wọn ò ní pé but mo sì ní ìdówó ní pé so káwọn èèyàn ọjọ́ kọ́ sì ràn mí lọ́wọ́ sí mo dẹ̀ ṣe fídíò and I didn't even say anything implicating in that video mo kàn ṣe fídíò ní pé mo ti kúrò ní church Àgbàlá Gabriel ní pé wọ́n ti yọ fídíò mi kúrò lórí page wọn ní pé but owó tí mò ń wá ò tí pé mo sì ní ìdówó pé káwọn èèyàn ọjọ́ kọ́ fún mi lówó ní pé anything tó bá ní kó fi ràn mí lọ́wọ́ mo dẹ̀ pe account number mi nínú fídíò yẹn mo dẹ̀ yọ fídíò yẹn kúrò mo dẹ̀ post fídíò yẹn mo tún send ẹ sínú DM pastor wọn yẹn àti ay ní pé in case tó bá rí lórí status mi wọ́n á ṣàárí pé mo send ẹ sáwọn wọ́n wá rí wọ́n wá fẹ́ máa ṣe damage control ay wọ́n sọ fẹ́mi ní pé kémi lọ delete fídíò mo dẹ̀ ní pé fídíò tèmi tẹ́ remove lórí page yín kọ́ ládùúró owó tẹ́ ti gbà lọ́wọ́ mi mo sọ fún wọn pé tó bá ti fẹ́ kí n dá fídíò yẹn padà tó bá fẹ́ kí n delete fídíò mi káwọn náà kọ́ return fídíò mi tó delete kọ́ return ẹ̀ sórí page wọn tó bá ti return ẹ̀ èmi náà máa delete fídíò yìí and I forgot to tell you there is this man too níbẹ̀ wọ́n ní máa yẹn gọgọgọgọ ló máa ń wà in charge àwọn tó sick ní church wọn yẹn but time tẹ́mi máa fi dé bẹ́ẹ̀ wọ́n ní máa yẹn sick ara ẹ̀ ò yá so kò sí around máa yẹn kẹ̀ṣẹ̀ resume ní last week padà ni wọ́n ní máa yẹn gọgọgọgọ ni wọ́n máa ń wà in charge everybody tó bá ti wá síbẹ̀ tó bá ní ìdówó fún health issue bàtí máa yẹn sick ni wọ́n ní kí ay take over wọ́n ní t'Àgbàlá Gabriel bá rán máa yẹn ní pé kó wá gba 1 million lọ́wọ́ èèyàn bó ṣe ń gba 1 million t'Àgbàlá Gabriel ó ń gbà fún ara ẹ̀ náà tẹ́ni ẹ bá wá yarí ní pé òun ò fún ó máa lé ẹni yẹn máa lọ wọ́n ní ó ti mọ ọ̀rọ̀ tó máa lọ sọ́fà Àgbàlá nínú ilé Àgbàlá ò dẹ̀ ní question ẹ̀ ní pé kí ni reason tó ṣe lé ẹni yẹn kúrò nínú church so nǹkan tó ń ṣe tó fi ń jẹun òun gangan nìyẹn àwọn èèyàn wà ń bẹ̀ tó jẹ́ wípé mo bá wọn bẹ̀ tó yẹ pé condition wọn ó worst ju tèmi lọ wọn máa kọ́ ṣe wà ń bẹ̀ tẹ́ pé ó ní kidney problem liver problem ovarian cyst àti heart hole in the heart àbí nǹkan kan wọ́n ní woman yẹn fẹ́ ṣe operation 4 million naira mo bá woman yẹn bẹ̀ ni the same woman yẹn ṣì wà ń bẹ̀ wọn ò tí ì bá raise 1 naira gbogbo wọn wà níbẹ̀ wọ́n kàn fi wọ́n pa owó ni wọn ò help anybody wọn ò rán ẹni kọ́kọ́ lọ́wọ́ wọ́n kàn fi gbogbo wọn pa owó níbi ibẹ̀ yẹn ni wọn ò ní kọ̀kọ́ rere kọ̀kọ́ tí wọ́n ń ṣe fẹ́yàn nínú owó ẹ bá mi rí 8 million ẹ ti gba 4 million lọ́wọ́ mi nínú 8 million màdé tí màmá mi sunkún sí i lọ́rùn pé mi ò ní owó
ẹ tún máa tákùn sí mi pé rárá sẹ́ ẹ máa gbà á kò sí iye ẹ̀bẹ̀ tí mo lè bẹ̀ wọ́n wọn ò ní dáhùn owó tó fẹ́ gbà yẹ lọ́ba gbà lọ́wọ́ mi wọn ò ní gbọ́ wọn ò ní gbà never is heartless Ọlọ́run. Ó ti tó máa sùn báàkì ó ti tó. Sorry. Pẹ̀lẹ́. So last year ni Babcock ṣẹ̀ṣẹ̀ detect ní pé spine problem ni mo ní so wọ́n wá ní pé surgery ni máa fi correct ẹ̀ and it will cost 13 million so mo ṣáà wá bí mo yẹ máa rí owó yẹn mo wá sí social media mo wá meet Eke lórí Instagram and I explained everything to him wọ́n ní pé kí n wá sí live stream àwọn mo dẹ̀ join live stream wọn that first day wọ́n fún mi lówó wọn kọ́ ní pé kí n kọ́kọ́ lọ jẹun náà pé kí n wà okay ní pé àwọn like bí mo ṣe ń look so lẹ́yìn ìgbà yẹn mo tún join wọ́n tún bá mi wá owó gbogbo bó ṣe ń bá mi wá owó yẹn gan ọjọ́ kan tó tiẹ̀ mo ní pé kó tọ́jú ẹ̀ ní pé màá gba gbogbo ẹ̀ papọ̀ wọ́n nínú ní pé àwọn máa fún mi báwọn ṣe ń gbà ní pé in case tí n bá fẹ́ ra oògùn or tí n bá fẹ́ jẹun or tí n bá need anything ní pé so káwọn máa fún mi báwọn ṣe ń rí wọ́n dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ so wọ́n wá ní owó yẹn pọ̀ mi lè rí ní ojú kan àfi kí n máa lọ káàkiri wọ́n fún mi ní list àwọn èèyàn tí mo lè lọ bá so that wọ́n máa lè help mi láti bá mi raise owó yẹn lórí platform wọn so òun náà ni ọ̀rọ̀ Àgbàlá Gabriel fi jáde ní pé kí n lọ ní pé ó máa assist àwọn èèyàn ẹjọ́ tí mo fẹ́ lọ gan àwọn náà ni wọ́n tún bá mi mú lọ́tún fún mi lówó mọ́tò tí mo fi wọ̀ lọ sí church ẹ̀ láti lọ rí wọn so bàtí mo débẹ̀ tí wọ́n kọ́kọ́ dá mi lóhùn for the first time wọ́n ní pé máa rí mi later wọn ò rí mi mo kúrò ńbẹ̀ mo jẹ́ kọ́ mọ̀ pé mo ti kúrò bàtí mo tún padà lọ lẹ́lẹ́kejì wọ́n mọ̀ pé mo padà yes Wale Mariam náà ìyẹn náà wà lẹ́gbẹ̀ẹ́ so wọ́n mọ̀ pé I was one that sent that to Wale Mariam too. so bàtí gbogbo bó ṣe ń lọ mò ń jẹ́ kọ́ mọ̀ ní pé mo ti débẹ̀ o nǹkan báyìí lọ́wọ́ ni pé lọ́ọ́ máa ṣe o wọ́n dẹ̀ ṣe fídíò fún mi wọ́n post fídíò mi within 24 hours mo ti rí 2 million tó post fídíò yẹn so bí wọ́n wá assign ẹnìkan sí mi ní pé kí n máa fún ní update bí owó ṣe ń wọlé ay lórúkọ ẹni yẹn so mo dẹ̀ ń fún wọn ní update tó bá ti wá báyẹn kódà màá tún mú fóònù mi lé wọn lọ́wọ́ pé ẹgbà kẹ́ fojú ara yín wo iye tí ó ti wọlé so that ẹni sọ pé bí àmú ń parọ́ fún yín pé mi ìwà truthful pẹ̀lú yín so bá ṣe ń ṣe fún wọn nìyẹn so mo ṣáà rí pé wọ́n máa rán ay yẹn wá ó wá bá mi first time wọ́n ní pé wọ́n máa ń gbé bus láti lọ gbé àwọn members láti ìta wá sí church bus méjì nípa ní pé kí n ra epo sínú bus yẹn ní pé kí n dẹ̀ tún sponsor oúnjẹ tó máa ń fún àwọn members ní every Sunday tó wọ́n máa ń dáná fún àwọn members every Sunday pé kí n sponsor oúnjẹ yẹn mo lókè èmi ti rò pé nǹkan tó ní ju bí 100,000 lọ ni wọ́n wá ní pé 850 ni wọ́n máa san mo lókè mo ti gbọ́ mo ṣe transfer 850 fún wọn wọ́n wá ní one character iye tó bá ti pè iye yẹn náà ló máa gbà wọn ò ní dínkù kò tí iye bẹ́tẹ̀ lè bẹ̀ wọn ò ní dáhùn iye tó sọ yẹn náà lè máa fún wọn bàtí mo fún wọn ní 850 tán tó lọ ay Túndé ó ní pé kí envelope bí 50,000 fún Àgbàlá ní pé kí n lọ fún wọn ní ọ́fíìsì ní pé wọ́n lè má fẹ́ gbà o ní pé but kí n ṣàfàgídí kí n fi fún wọn mo ní ká búrò mi lọ withdraw 50,000 wá àfi sínú envelope wọ́n gbé mi lọ sọ́fíìsì wọn mo ṣáà lọ bá wọn mo dúpẹ́ lọ́wọ́ wọn ní pé àyè ṣe sá o ní pé inú mi ń dùn ní pé ẹ bá mi raise owó kọ̀ọ̀kan mo ṣáà dúpẹ́ lọ́wọ́ wọn ṣe prayer mo wọ́n náà pé ẹ bá mi manage ìwé àǹtí ẹ ti try kò yẹ kẹ́ tún ní pẹ́ tún mélèé wá fún mi kíní kan irọ́ náà ni o wọ́n gbà o gbà tán mo padà síbi tí mo máa ń lie down sí so lẹ́yìn yẹn wọ́n tún dé wọ́n ní pé káwọn arúgbó kọ́ ṣe prayer fún mi mo fáwọn arúgbó yẹn ní 16,000 àwọn 16 ni wọ́n tún ṣe wọ́n máa ṣe prayer wọ́n máa ṣe prayer ní 6 àárọ̀ 12 ọ̀sán 6 ìrọ̀lẹ́ everyday so bọ́yẹ ṣe prayer àti 6 ìrọ̀lẹ́ yẹn èmi ò lè dìde ojú kan ni mo wà ibi tí mo lie down sí náà ni mo wà so àbúrò mi tó ń dúró tì mí òun lọ sí prayer yẹn wọ́n wá sọ fún ní pé kó wá sọ fún mi ní pé àwọn arúgbó mẹ́ta kan fẹ́ sanwó ilé ní pé kí n fún wọn ní owó ilé yẹn èlò lówó náà wọ́n ní 120 kíní kọ́ṣá ní owó ilé mo ní ká àbúrò mi lọ withdraw owó yẹn wọ́n withdraw ẹ̀ wọ́n kó fún wọn wọ́n há fáwọn tó fẹ́ há fún ìyẹn lọ wọ́n tún dé Àgbàlá Gabriel fẹ́ jáde kí n ra fuel sínú mọ́tò ẹ̀ 70,000 mo fún wọn ọjọ́ kan wọ́n pè mo wà níbi chungo ni mò ń wẹ̀ lọ́wọ́ wọ́n wá ń pe nọ́mbà mi fóònù tèmi dẹ̀ wà níbi tí mo máa ń sùn sí ìgbà tí mi ò gbé wọ́n wá pe